kì í ṣòro bí ẹ̀wẹ̀. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àjálẹ́ o. Gbogbo ibi tí ètò yìí bá dé káàkiri gbogbo àgbáńlá ayé, àsìkò wa ò papọ̀, bẹ́ẹ̀ sì ni àjọ ń sẹ̀mí lókè pẹ̀ ni. Ẹ kú kó lè dáa, ẹ kú ìfọmọnìyàn ṣe, ìyálájé bàbálájà, ẹ kú àtàárọ̀. Ẹ̀yin ṣe ń ṣí ṣọ́ọ̀bù ní abẹ́ tí wà lọ́jà látàárọ̀ abẹ́ ṣe ń ṣí ṣọ́ọ̀bù dé. Gbogbo wa ara jíjẹun, ara jẹ́ pé ránṣẹ́ o, àní lájẹ́ lọ́rùn o, àní lọ́wọ́ ni o, agbára elédùà àtọ́sẹ̀dá wa sáyé. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ẹ̀yin náà darapọ̀ mọ́ a lórí WhatsApp group ọ̀fẹ́ ni o, ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan 080 3298 3298. Bí àṣà àwọn èèyàn wa ní Kútọ́nù àbí Gàbọ̀n wa ní nòmírò wa ní 080 3298 3298. Àdúrà gbogbo yín ọgbà. Àlọ́gọ̀ o, ẹni ọlàlà lọ́gọ̀ tí Ọlọ́run ọba ọ̀gá ògo tó fi àṣírí ayé rẹ̀ hàn. Ibi ogun ti wá, ibi ogun ti fẹ́ wá, àbí ohun tó lè fa ogun sínú ayé ẹni. Ọlọ́run a máa gba bí àlá lọ́pọ̀lọpọ̀, a máa fi àṣírí kọ̀kọ̀, a máa fi hàn ni. Wá gbọ́ ọ̀rẹ́ wa, kí ló dé tọ̀ ń lárú àlá oríṣiríṣi tọ̀ ọ̀yà sí? Táwọn àlá yìí wá bẹ̀rẹ̀ sí ní ìṣẹ́nú ayé rẹ̀ tọ̀ wá sọ pé kẹ́sì máa wò mí kà á fún ni o. Nígbà tó yẹ kó o ti kàwé jù, ìwé àkàjù ni. Ìwé àkàjù ni bọ̀ wá jẹ́ ọlọ́kàkún pé ayé ní kọ̀rọ̀ tí ayé bá fẹ́ bá àyàn wí wọ́n èyí ọgbà wá lùyàn lójú korojú ojú oorun ni wọ́n ti bá àyàn já ẹni wọ́n ń bájà lójú oorun lọ́pọ̀ lójú ayé lọ ọfà ayé leléyìí o, ọfà ni o. Tí ejò bá bú yàn jẹ lójú oorun, ibi yòówù tó ti lè bú yàn jẹ lójú oorun, ọfà ni o. Tí wọ́n bá rí i pé wọ́n lé ọ lójú ayé, wọn ò rí bá ti ṣe pẹ̀lú rẹ, wọ́n lé ọ lójú ayé, wọn ò rọ́nà gbégbà, wọ́n wàá gbójú oorun. Ṣé wọn náà kúkú bàjẹ́ oorun? Èyí ṣàdúrà kó o tó sùn, èyí lórúkọ ṣàdúrà kó o fi léyìí ṣe agbára fúnra rẹ kó o tó sùn. Tó bá jẹ́ni tí bá máa ṣàdúrà ni, ìwà aburú báyìí kò ní í lọ́dọ̀ rẹ o. Ọfà lélẹ́yìí tí ejò bá bú yàn jẹ lójú oorun, tàbí tí ejò bá ń lé ní lójú oorun, ọfà burúkú ni. Tó bá jẹ́ pé ejò yìí o bó ṣe fẹ́ kọjá owó mọ́ ẹlẹ́sẹ̀, ọ̀tọ̀ ni túmọ̀ rẹ̀. Tẹ́jọ́ bá wó mọ́yàn lójú oorun lẹ́sẹ̀, ṣùgbọ́n tó dàbẹ̀ ẹni ká pé kò bù ọ́ jẹ ṣùgbọ́n kàn wó mọ́ ẹlẹ́sẹ̀ ni. Òré lèyìí má bá ẹ̀jà lásìkò tó ọba lálàyé o, ogun ológun ò ní di tiẹ̀ o. Wọ́n wá o ṣùgbọ́n má jà yọ dáràn bọ̀ lọ́rùn. Wọ́n mọ̀ nípa ọ̀la kan èsì ṣe èèyàn bú ṣùgbọ́n wọ́n fẹ́ wá wàhálà sí ọ lẹ́sẹ̀. Èyí yìí a máa ti pàṣẹ àṣà sí wa, a máa ti pàṣẹ àrán sí wa, léyìí tó jẹ́ pé okùnfà tí àwọn ẹni ibi tí wọ́n fi janilógun leléyìí o. Ejò ayé ò ní bù wá jẹ tọmọtọmọ o, ejò ayé ò ní bù wá jẹ tọmọtọmọ o. A ti rí ìyá tí ọkọ rẹ̀ fẹ́ ìyàwó mẹ́ta, ọkọ tó fẹ́ wọn ò pònú ni, ọkọ yìí ò wúlò torí ìpowó ń bẹ lọ́wọ́ rẹ̀.
ìwọ sọ ẹni tó kàn lọ́mọ o ẹni tí ó kàn yóò máa nírọ́ ni wọ́n ń pa aburú ò ní kàn wá o. ẹ wá gbọ́ àwọn ìyàwó yòókù àwọn náà bóbìnrin àwọn náà bọ́kùnrin ṣùgbọ́n ìyàwó kẹta tí ọkọ fẹ́ olùrànlọ́wọ́ ló jẹ́ fún ọkọ torí pé òun kàwé dáadáa yìí máa ran ọkọ lọ́wọ́ látàrí ibi iṣẹ́ rẹ̀. Àwọn ìyàwó kìíní kejì àwọn a máa jí ọkọ lówó kó torí pé àwọn náà kàwé kan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan. ìyàwó kẹta tọkọ wá fẹ́ òun ló sí ọkọ nílá àká ẹ̀ pé dádì wa baálé wa ọkọ wa àwọn ọ̀yà alágbájá ń jà yín lólè ní ọ̀wárẹ̀ ìtọ́jẹ́yàwó tó wà láàrin ọmọ oníṣègùn ni o òun ní oògùn tó gbóná lọ́wọ́ yanranyanran eléyìí wà ń fẹjọ́ rẹ̀ sùn àwọn bàbá rẹ̀ ẹ gbà mí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé yìí o ó kàwé o ó rìnà rí sàlẹ̀ rókè o ọmọ bíi tí báyìí rò kọjú sí o àwọn bàbá rẹ̀ ní eléyìí ọ̀gbọ́dọ̀ lọ́mọ wa kò ní ọkọ wọ́n fi kàn kéjì o wọ́n de okùn ní kókó o wọ́n sọ ọ́ dejò wá gbọ́ ọmọ ẹyọ kan náà tí ọmọbìnrin yìí bí òun ló tún á jẹ ọkọ jù ẹ̀rí nǹkan báyìí ní orí bẹ́ẹ̀dì tí ọmọ yìí sùn kí ejò ó sì gúnlé kó sì gorí bẹ́ẹ̀dì kó lọ sá ọmọ mórí bẹ́ẹ̀dì ejò yìí kí wọ́n tó ọwọ́ lọ gba ẹrẹ ẹsẹ̀ ọ̀la pé wọ́n rí i pé kí ló tutù mọ́yàn lára báyìí tí gbogbo èèyàn ò yí po ejò wọn ò rí lépa o arábìnrin yìí èkì rí kó mi bí o àánú ọlọ́run ojú ọlọ́run ọba ní wò báyìí o aburú ò ní kàn wá o ọ̀fà ni òsibítà yóò lè gbà mọ́ ẹ̀ wọ́n á máa dì í lóògùn wọ́n á máa dì í ní àkàbá àṣàsí ni ayé kèé ṣe jò tọ́tọ̀dọ̀ lọ èyí tí bá ní ádámọ̀ tí wọ́n fi dẹ ogun sínú ayé ẹni ní gbogbo ọ̀nà tọ́ta lè gbà lójú oorun ni lójú ayé tí wọ́n ní kọ́ máa jẹ́ o tí wọ́n máa ń ta kò ní ń bá wa tí wọ́n bá ń dè é kò ní mú wa tí wọ́n bá ń yìn ín kò ní kàn wá o ọ̀fà yìí ò ní bá gbogbo wa o orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀nà tẹ́ ọmọ aráyé fi gbé aburú sínú ara ẹni ọ̀nà tó fa ayé mi fi ọ̀nà tí ọ̀fà pín sí kódà níbi ayé burú ayé a máa ta ọ̀fà sínú iṣẹ́ ẹni ọ̀fà àsìkí ń bẹ ọ̀fà ìfẹ́ ń bẹ ọ̀fà àkúwà báwo kéèyàn ṣe ní owó tó tí wọ́n bá ta ọ̀fà àgbà náà síbẹ̀ òun tó ń gbogbo nǹkan ó sì túká yáwó aburú ayé ọ̀mà ní dọ́dọ̀ wa o aburú ayé ò ní dọ́dọ̀ wa o àdákì ìrókò ẹ̀ má bọ̀ wálé o ìdàkì ìrókò ẹ̀ má bọ̀ wálé o pálápàá ní ìjọba rò kún bàbá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí o gbogbo ẹ̀yin tẹ́ wà lájò ẹ̀ ní lọ bẹ́ẹ̀ ẹ̀ ní bọ̀ bẹ́ẹ̀ o ẹlòmíín wà lájò láti àìmọye ọdún ni o wọ́n ń wò nínú gíláàsì ni inú gíláàsì ni wọ́n ti ń wò inú dígí gbogbo bí ṣe rìnrìn àjò gbogbo ẹ̀ ni wọ́n ń wò ọba ti fẹ́ rí ṣe wọ́n gba ọlá rẹ̀ dànù bẹ́lòmíín bá ti kójọ wọ́n dẹ wàhálà sí ayé o ayé ẹ̀ má nà wá o ọlọ́run olódùmarè kò ti fi wá máa yé o má fi ayé hàn wá o ayé ò ní tábà fún gbogbo wa ìwọ tó máa sọ pé kò sí nǹkan ẹyọkan lóòótọ́ o ṣùgbọ́n lẹ́yìn nǹkan ẹyọkan ogún wà ọgbọ̀n wà àádọ́ta wà ọgọgọ́rùn wà lẹ́yìn ọgọgọ́rùn nǹkan bẹ lẹ́yìn nǹkan o ohun tó yé wọn mọ ìbẹ̀ lọ sọ̀rọ̀ mọ́ ibi tó yé àwọn àgbààgbà tọmọdé ẹ ta ó jù bó ṣe lérò lọ o ayé ò ní nà wá o ayé ò ní fomi tábà fún wa o ire kàbìtì.